Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Mo sì kí gbogbo ẹni tí kì í ṣọmọ Yorùbá ṣùgbọ́n tọ́lọ́run fún un létí tó gbọ́ èdè Yorùbá. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ kú jọ́ méjì jọ́ mẹ́ta ọ̀dẹ̀ ọ̀dà bí. A ti jáde nílé láàárọ̀ yìí. À ń wá ohun tá a jẹ lọ. Àní pàdé ohun tí ó jẹ wá o. Wọ́n ní orí ìrákò lálábàáhùn kú sí. Àníwà bákan náà bí omi adágún o. Ọ̀nà gbogbo wọ́lá agbára Ọlọ́run. Àmín. Ẹ wo èkùrọ́ yìí. Èkùrọ́, àwọn bàbá wa ní èkùrọ́ òun ni alábàákú ẹwà. Èkùrọ́ òun ni alábàákú ẹwà. Ẹ rí èkùrọ́, ìwúlò rẹ̀ pọ̀. Mo fẹ́ kẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ afẹnumẹ́nu, ẹ jẹ́ afètèmétè ká ṣẹnu kẹ́m. Bí ẹnìkan bá pèrè tó ní bàbá ọgbọ́n lòun, tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣèmi, yọ yẹ wá o. Èkùrọ́ yìí ìwúlò rẹ̀ pọ̀. Àìmọye nǹkan ni àwọn àgbàlagbà Yorùbá wọ́n fi ṣe. A fi ṣe alẹ́. Tára ọkùnrin ọba jí pépé, a máa lò ó fún. Ìṣẹ́gun ọ̀tá, a máa lò ó fún. Tí obìnrin bá ń ṣe àwáàrí tí ò tètè fẹ́ra kù, bá tí ó tètè bímọ, a máa lo èkùrọ́ fún. Ẹ jẹ́ ká kọ́kọ́ re ní orí ìkọ́, ká kọ́kọ́ mu ní ọ̀nà kan. Ẹ lọ sí ọ̀nà oko, ọ̀nà táwọn èèyàn bá ń gbà lọ oko. Àwọn èkùrọ́ tó wà lójú ọ̀nà tí àwọn èèyàn ti fi ẹsẹ̀ kì mọ́lẹ̀ tí wọ́n ti tẹ̀ lọ tẹ̀ bọ̀. Èkùrọ́ ojú ọ̀nà, ẹ̀sà ẹ jẹ́ kó pọ̀. Ẹ̀sà ẹ jẹ́ kó pọ̀. Ẹ jẹ́ kó pọ̀. Ẹ kó dà sínú agbada. Ẹ fòdìdí atare kan kún. Kí ni mo ní ká ẹ fi kún? Òdìdí atare kan. Ẹ fi kún. Ẹ ti fi kún. Ṣé ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá tí a bá ra ewédú, ọ̀yọ́, ṣé ẹ mọ̀ pé tá a bá fẹ́ sè, wọ́n máa ń já ewé ara rẹ̀ kúrò, igi rẹ̀ wọ́n kó dà sẹ́gbẹ̀ẹ́ kan, igi rẹ̀ la nídìí. Igi ewédú tí wọ́n ti já ewé kúrò lára rẹ̀, igi yẹn la nídìí. Tó bá bọ́ sí kíákíá pé a fẹ́ tètè lò, a lè wá ewédú ká já ewé ara rẹ̀ kúrò. Kí ló dé a lè lò tewétewé ni? Bí èèyàn bá ṣe kọ́ nǹkan, òun là á ṣe é ṣe. Bí mo ṣe ṣàlàyé fún yín,
òun ni kẹ́ ẹ tẹ̀lé. Ọ̀gbọ́n mi, ẹ kó lórí èkùrọ́ yìí. Àpáta rí ti wà mẹ́. Ọyẹ bò ẹ jò. Tẹ́bẹ́ wá jò tán, ẹ pò ìdá kan mọ́ ọṣẹ. Ẹ gbọ́, ìdá kan ẹ pò mọ́ ọṣẹ. Ìdá kejì sẹ́ ẹ pò mọ́, ẹ lè lo anointing oil, ẹ lè lo epo pupa. Ẹ gbọ́, a lè lo epo pupa, a sì lè lo anointing oil. Bó la ṣe wá lò? Àìbá àwọn ẹ lè fẹ́ bá mi sọ̀rọ̀ bá lórí ìrìn àjò yín. Ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín. Ẹ fẹ́ ṣètọ́jú ara nílànà ewé àtegbò. Ẹ jẹ́ fún yín nọ́mbà mẹ́ta yìí ẹ mọ́ ọ́dọ̀. Ṣé rí èyí tí mo kọ́kọ́ fẹ́ pè yìí? Òun ni hotline mi. Tẹ́ bá ti wá pè tí ò lọ, mi ò sí lórílẹ̀-èdè Nàìjíríà ni. Ẹ pè tí Kútọ́nù yìí. Má lè rò pé bóyá mo wà ní Kútọ́nù o. Àmọ́ bí wọ́n ti ṣe MTN ní Kútọ́nù ni. Bẹ́ẹ̀ wà ní Ghana yóò ṣiṣẹ́, bẹ́ẹ̀ wà ní Togo yóò ṣiṣẹ́, bẹ́ẹ̀ wà ní Côte d'Ivoire yóò ṣiṣẹ́. Àbí kẹ́ ẹ máa bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ti Nàìjíríà yìí. Ẹ yá mú nọ́mbà yìí mọ́ ọ́dọ̀ +234 80 32 98 3298 +234 80 32 98 3298. Ó dé ní. Ọ̀yá +234 81 33 155 111 +234 81 33 155 111. Your phone number abẹ́nẹ́ +229 54 65 19 28 +229 54 65 19 28. Ọ̀dà àbáwọn. Ẹ má gbàgbé pé mo sọ yìí pé èkùrọ́ ojú ọ̀nà ẹ̀wà ẹjọ́ pọ̀, ẹ kó sínú agbada, ẹ fòdìdí atare kan lé lórí. Igi ewédú tá ń pè ní ọ̀yọ́ tí wọ́n ti wọn ewébẹ̀ ara rẹ̀ kúò. Kódà èèyàn lè lọ ilé olóúnjẹ tí wọ́n bá ti wọn igi ewédú, wọ́n ti wọn ewé ara ẹ̀ kúrò, tí wọ́n ti já ewé ara ẹ̀ kúrò, àákó èèyàn kò lè lórí àwọn àbò odi jíjó. Ẹjọ́ tán ẹ dà méjì, ẹ pò kan mọ́ ọṣẹ, èyíkéyìí ọṣẹ. Èyí kejì, ẹ lo epo pupa tàbí kẹ́ ẹ lo anointing oil. Anointing oil yìí àwọn tó wà lórílẹ̀‐èdè Benin wọ́n máa pè ní Ido leaf. Ido leaf náà máa ń pè. Àwa máa ń pè ní olive oil àbí ká sọ pé Goya. Kò jù bẹ́ẹ̀ lọ. Báwo lẹ ṣe wá lò? Ẹ máa fi ọṣẹ yìí wẹ̀, omi tútù là á fi wẹ̀. Ìpara rẹ̀ tó bá jẹ́ pé inú epo lọ́dà sí ní inú
ọ̀nà tí oil lọ dá sí ni tó bá fẹ́ fi para ó bu omi kalẹ̀ ó ta ìpara yìí sí orí omi wọ́n sì wá ta sórí omi yìí èyí tó rọra lé téńté lórí ẹ̀yìn wàá fi síbí wàá fi nǹkan kan ó fi kó kúrò lórí ẹ̀ ó kó sínú òkè kan òun ló wàá fi para ọgbọ́n òun ló fi para. Ọṣẹ yìí a máa ń wẹ̀ sí odò tí ń sàn tódò tí ń sàn bá wà. Kí ló wúlò fún? Tí ẹnu bá pọ̀ lára èèyàn tó bá jẹ́ pé ayé bá ń pariwo rẹ̀ lọ́tùn wọ́n ń pariwo rẹ̀ lósì ní tí wọ́n ń sọ nísọ ìbàjẹ́ wọ́n ní ẹni tó ga làbùkù máa ń wá kiri o. Máa lo iṣẹ́ yìí tàbí dáadáa kan tó ń ṣe láyé tó ń pò kìkì rẹ̀ jù torí pé báyé ṣe ń pò kìkì rẹ̀ àwọn kan bẹ tí wọ́n ń wá ṣubú rẹ̀ ẹ máa lò ó. Kì í jẹ́ kí ayé orí gbígbé ni ṣubú tí wọ́n bá dẹ páńpẹ́ lẹ̀ fún wọn wọ́ lọ́ máa lékè wọn. Wọ́n ní àtẹ̀lọ àtẹ̀bọ̀ ẹnu lẹsẹ̀ fi pèkúrò ojú ọ̀nà ẹnu lẹsẹ̀ fi pèkúrò ojú ọ̀nà ẹnu. Igi ewédú kì í béwédú wọnú agbada ẹnu lẹsẹ̀ fi pèkúrò ojú ọ̀nà ẹnu. Ibi bí kò bá bọ́ sórí omi ìfò téńté ẹnu lẹsẹ̀ fi pèkúrò ojú ọ̀nà ẹnu. Àwọn èèyàn máa ní bàbá yìí sí lóhun ìpọ̀fọ̀ ọ̀fọ̀ ní pa á ni o ibẹ̀ ni ó jókòó sí ọ máa lékè àwọn ọ̀tá rẹ̀ ní lọ́tàn wò ìdínkù ìfikún o bá a ṣe bá lọ́wọ́ àwọn tó bí wa nù wọ́n máa ṣe é kalẹ̀ rẹpẹtẹ. Wọ́n tó jẹ́ wòlíì ni bàbá tó da ìyá tó da 100 ọmọ lè lò ó. Ẹ kàn ra ìpara yẹn kúnra wọn o lè ní kó lọ ra góyà wá ọ kàn fi míìsì èyí tó ti wà nílé ni ẹ fi mìnàgé rẹ̀ láti àwọn ará French yóò ti míìsì mọ́ra wọn. Ẹ lè ṣe ìpara 100 ẹ lè ṣe 2000 lára èyí tẹ́ jó yìí ẹ kàn máa tú pọ̀ ní ẹ máa míìsì. Ọmọ ìyá mi iṣẹ́ ìdá yóò bá yín lára mu. Ìkòròdú ni mò ń gbé o láti Ìkòròdú garage wọ mọ́tò báyé kù kò ní wọ́ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ní Kútọ́nù ẹ bá mi ní dégà kan tó bá ti wọ mọ́tò láti Àjàṣẹ́ wọ mọ́tò ti lọ sí Tọ́pá kó sọ fún onímọ́tò pé iwájú Túndé Motors ni wọ́n ti bọ́lẹ̀ o wọ́n bi ọ́ pé èwo ní bẹ̀ ṣébi títí ń ṣèwé mọ́tò ni àbí tíbi títí ń ta mọ́tò ibi títí ń ta mọ́tò wọ́n bá ti bọ́lẹ̀ níbi títí ń ta mọ́tò níbi ráì wọ́n ń pè níbi ráì ní ojú train ó ti kọjú mọ́ bí títí ń ta mọ́tò pàfẹ́ kan jáde wá lára ẹ̀ ọ̀nà tó jáde lára ẹ̀ yẹn làwọn ń pè ní pàfẹ́ rọra rin ọ̀nà yẹn lọ sísàlẹ̀ kó gbé bí àṣẹ bàtà 6 kó wọ àdúrátì rẹ premier von àdúrátì ọ̀nà àkọ́kọ́ lápá ọ̀tún ní jẹ́bẹ̀ yà síbẹ̀ bó ṣe yà síbẹ̀ yẹn rọra rìn síwájú kó gbé bí ẹsẹ̀ bàtà 6 ó rí ìtaàsì kan ní àkọjúmọ́ rẹ̀ ọ́fṣì ẹ̀ ní jẹ́bẹ̀ ó tóbi gbàǹgbà báyìí bó ṣe ń lọ sí ara ọ́fṣì ẹ̀ yẹn ìyànà kan yà lápá òsì báyìí ìyànà tó yà lápá òsì yẹn bẹ́ẹ̀ ni kò yà sí apá òsì rẹ báyìí náà
ó rí ilé kan ṣọ́ọ̀bù kan wọ́n kùn ní ọ̀dà blue, ó rí géètì dúdú kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ibẹ̀ ní kó wọ̀. Fúláàtì mi ló wà nísàlẹ̀. Ní agbára Ọlọ́run títí ọ̀sẹ̀ tí ń bọ̀, ìwọ tó bá fẹ́ rí mi lórílẹ̀‐èdè Benin ní ọ̀sẹ̀ tí ń bọ̀ látijọ́ Tuesday, ẹ ti bá mi ń bẹ̀. Agbára Ọlọ́run, agbára Ọlọ́run, màá dé sí Kútọ́nù bájọ́ Monday sí Tuesday, ń ti wà níbẹ̀. Ìjọ ajé tàbí ìjọ kejì ìjọ ajé ń ti wà níbẹ̀. Agbára Ọlọ́run. Bí mo ṣe wà ní Nàìjíríà yìí náà, mo pe nọ́mbà Kútọ́nù mi, yóò wọlé o, yóò wọlé, yóò ṣiṣẹ́, bó ṣe jẹ́ nu. Yóò yẹ wá kò ní yẹ lẹ́ o, ire o. Tètò yìí bá dọ́wọ́ yín, má dè é mọ́lé, wọn náà máa ha fáwọn èèyàn, wọ́n jàǹfààní ń bẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ download ẹ share rẹ̀. Àfún yín torí kẹ́ lè wá dọ̀ wa, kó jàǹfààní fún yín. Ọ̀pọ̀lọpọ̀ adúpẹ́ lọ́wọ́ àwọn tó fẹ̀mí ìmoore hàn. Kò ní tán lọ́wọ́ yín o, kò ní tán lọ́wọ́ yín o. Àwọn iṣẹ́ tá a kàn fi sílẹ̀ tá a kà kún, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti lò ó, wọn láwọn ti náwó. Àwa mọ̀ olóore ń tẹ́ fún wa o, kò ní tán bẹ́ẹ̀ o, yóò máa dọ̀pọ̀ sí i. Ẹni tí ó bá fi ògùn bàbá rẹ̀ lẹ̀, ìwọ náà lè rí tọwọ́ bàbá ẹni ẹlẹ́ni gbà o. Ìwọ ní social media ọ̀dá, oní ògùn orí nẹ́ẹ̀tì ọ̀dá, ṣùgbọ́n fóònù tí ń bẹ lọ́wọ́ rẹ̀ bàbá àti ẹ̀ kọ́ ló ṣe, ẹbí yín kọ́ ló ṣe. Àwọn kan ni wọ́n nímọ̀ tí wọ́n ṣe. Ìmọ̀ táwa náà wá ní, ẹ jẹ́ káwa náà fi tayé lọ́rẹ. À ń kó bàǹtí àlùwò, à ń kó òka àlùwò, ayé ti kọjá gbogbo rádaràda wọn yẹn. Tó bá mọ̀ pé olóògùn, ó yá ṣe fóònù. Gbogbo à ń lọ pa ẹran sí kinní kan, à ń máa kó sí gidi káàkiri. Wò mí, òyìnbó, ìrònú tí wọ́n ti fẹ̀. Tó bá jẹ́ nǹkan àrùn ló bá mọ̀, máa ṣe é. Tó bá fẹ́ mẹ́ni tó lóògùn, tó bá jẹ́ pé lóògùn ni ọ́, ìjókòó tó jókòó ẹni bàbá, ó yẹ nǹkan àrùn 40 tí ó kàn papọ̀ mọ́ra wọn, kọ́ kà fún yín. Bàǹtí àlùwò ni ó máa lọ ká. Òka àlùwò, kí ló fẹ́ fò òka àlùwò ṣe? Ta ló fi gbá? Báyọ̀ ló ka àlùwò ní ṣùgbọ́n ọlọ́pàá ọba ní gbé ọ. Ọ lọ ẹ̀wọ̀n. Ń sọ pé ọ̀dà o. Àwọn akọni a máa lò lójú ìjà. Kì í sì ṣe ohun tí a máa ń kó kiri. Òka ìrè, òka wo? Ògùn táwọn èèyàn tó tún àlàáfíà ayé àwọn èèyàn ṣe, òun ẹ yọ̀ǹda fáwọn èèyàn. Àdúrà wọ́n gbà o, ó dára fún wa o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, àbọ̀gbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, ire kàbìtì. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Mo sì kí gbogbo ẹni tí kì í ṣọmọ Yorùbá, ṣùgbọ́n tọ́lọ́run fún un létí tó gbọ́ èdè Yorùbá. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ kú jọ́ méjì jọ́ mẹ́ta ọ̀dẹ̀ ọ̀dà bí. A ti jáde nílé láàárọ̀ yìí. À ń wá ohun tá a jẹ lọ. Ànípàdé ohun tí ó jẹ wá o. Wọ́n ní orí ìrákò lálábàáwọn kú sí. Àníwà bákan náà bí omi adágún o. Ọ̀nà gbogbo wọ́lá, agbára Ọlọ́run, àmín. Ẹ wo èkùrọ́ yìí. Èkùrọ́, àwọn bàbá wa ní èkùrọ́
òun ni alábàákú ẹwà. Èkùrọ́ òun ni alábàákú ẹwà. Ẹ rí èkùrọ́, ìwúlò rẹ̀ pọ̀. Mo fẹ́ kẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ afẹnumẹ́nu, ẹ jẹ́ afètèmétè ká ṣẹnu kẹ́mú. Bí ẹnìkan bá pèrè tó ní bàbá ọgbọ́n lòun, tẹ́ ẹ bá ti gbọ́ Lúkúmọ́nù ọmọ Àyádáre kì í ṣèmi, yọ̀yẹ̀ wá o. Èkùrọ́ yìí ìwúlò rẹ̀ pọ̀. Àìmọye nǹkan ni àwọn àgbàlagbà Yorùbá wọ́n fi ṣe. A fi ṣe alẹ́. Tára ọkùnrin ọba jí pépé, a máa lò ó fún. Ìṣẹ́gun ọ̀tá, a máa lò ó fún. Tí obìnrin bá ń ṣe àwáàrí, tí ò tètè fẹ́ra kù, bá tí ó tètè bímọ, a máa lo èkùrọ́ fún. Ẹ jẹ́ ká kọ́kọ́ re ní orí ìkọ́, ká kọ́kọ́ mu ní ọ̀nà kan. Ẹ lọ sí ọ̀nà oko, ọ̀nà táwọn èèyàn bá ń gbà lọ oko. Àwọn èkùrọ́ tó wà lójú ọ̀nà tí àwọn èèyàn ti fi ẹsẹ̀ kì mọ́lẹ̀, tí wọ́n ti tẹ̀ lọ tẹ̀bọ̀ tẹ̀ lọ tẹ̀bọ̀. Èkùrọ́ ojú ọ̀nà, ẹ̀sà ẹ jẹ́ kó pọ̀. Ẹ̀sà ẹ jẹ́ kó pọ̀. Ẹ jẹ́ kó pọ̀. Ẹ kó dà sínú agbada. Ẹ fòdìdí atare kan kún. Kí ni mo ní ká ẹ fi kún? Òdìdí atare kan. Ẹ fi kún. Ẹ ti fi kún. Ṣé ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá tí a bá ra ewédú, ọ̀yọ́, ṣé ẹ mọ̀ pé tá a bá fẹ́ sè, wọ́n máa ń já ewé ara rẹ̀ kúrò, igi rẹ̀ wọ́n kó dà sẹ́gbẹ̀ẹ́ kan, igi rẹ̀ la nídìí. Igi ewédú tí wọ́n ti já ewé kúrò lára rẹ̀, igi yẹn la nídìí. Tó bá bọ́ sí kíákíá pé a fẹ́ tètè lò ó, a lè wá ewédú ká já ewé ara rẹ̀ kúrò. Kí ló dé a lè lò ó tewétewé ni? Bí èèyàn bá ṣe kọ́ nǹkan, òun là á ṣe é ṣe. Bí mo ṣe ṣàlàyé fún yín, òun ni kẹ́ ẹ tẹ̀lé. Gbọ́ mi, ẹ kó lórí èkùrọ́ yìí. Àpáta rí ti wà mẹ́. Ọyẹ ẹ bò ó, ẹ jò. Tẹ́ bá wá jò tán, ẹ pò ìdá kan mọ́ ọṣẹ. Ẹ gbọ́, ìdá kan ẹ pò mọ́ ọṣẹ. Ìdá kejì, sẹ́, ẹ pò mọ́, ẹ lè lo anointing oil, ẹ lè lo epo pupa. Ẹ gbọ́, a lè lo epo pupa, a sì lè lo anointing oil.
bó la ṣe wá lò. Àìbá àwọn ẹ lè fẹ́ bá mi sọ̀rọ̀ bá lórí ìrìn àjò yín, ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín, ẹ fẹ́ ṣètọ́jú ara nílànà ewé àtegbò. Ẹ jẹ́ fún yín nọ́mbà mẹ́ta yìí ẹ mọ́ ọ́dọ̀. Ṣé rí èyí tí mo kọ́kọ́ fẹ́ pè yìí, òun ni hotline mi. Tẹ́ bá ti wá pè tí ò lọ, mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni, ẹ pè tí Kútọ́nù yìí. Má lè rò pé bóyá mo wà ní Kútọ́nù o, àmọ́ bí wọ́n ti ṣe MTN ní Kútọ́nù ni. Bẹ́ẹ̀ wà ní Ghana yóò ṣiṣẹ́, bẹ́ẹ̀ wà ní Togo yóò ṣiṣẹ́, bẹ́ẹ̀ wà ní Côte d'Ivoire yóò ṣiṣẹ́. Tàbí kẹ́ ẹ máa bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ti Nàìjíríà yìí. Ẹ̀yà mú nọ́mbà yìí mọ́ ọ́dọ̀ +234 80 32 98 32 98 +234 80 32 98 32 98. Ó dé ní. Ọ̀yà +234 81 33 155 111 +234 81 33 155 111. Your phone number abẹ́nẹ́ +229 54 65 19 28 +229 54 65 19 28. Ọ̀dà àbáwọn. Ẹ má gbàgbé pé mo sọ yìí pé èkùrọ́ ojú ọ̀nà ẹ̀wà ẹjọ́ pọ̀, ẹ kó sínú agbada, àfòdìdí atare kan lé lórí. Igi ewédú tá ń pè ní ọ̀yọ́ tí wọ́n ti wọn ewébẹ̀ ara rẹ̀ kúò. Kódà èèyàn lè lọ ilé olóúnjẹ tí wọ́n bá ti wọn igi ewédú, wọ́n ti wọn ewé ara ẹ̀ kúrò, tí wọ́n ti já ewé ara ẹ̀ kúrò, àákó èèyàn kò lè lórí àwọn àbò odi jíjó. Ẹjọ́ tán ẹ dà méjì, ẹ pò kan mọ́ ọṣẹ, èyíkéyìí ọṣẹ. Èyí kejì, ẹ lo epo pupa tàbí kẹ́ ẹ lo anointing oil. Anointing oil yìí àwọn tó wà lórílẹ̀‐èdè Benin wọ́n máa pè ní Ido leaf. Ido leaf ni wọ́n máa ń pè. Àwa máa pè ní olive oil àbí ká sọ pé Goya, kò jù bẹ́ẹ̀ lọ. Báwo lẹ ṣe wá lò? Ẹ máa fi ọṣẹ yìí wẹ̀, omi tútù là á fi wẹ̀. Ìpara rẹ̀ tó bá jẹ́ pé inú epo lọ́dà sí ni, inú anointing oil lọ́dà sí ni, tó bá fẹ́ fi para, ó bu omi kalẹ̀, ó ta ìpara yìí sí orí omi. Wọ́n sì wá ta sórí omi yìí, èyí tó rọra lé téńté lórí ẹ̀yìn, wàá fi síbí, wàá fi nǹkan kan, ó fi kó kúrò lórí ẹ̀, ó kó sínú òkè kan, òun ló wàá fi para. Ọgbọ́n, òun ló fi para. Ọṣẹ yìí a máa ń wẹ̀ sí odò tí ń sàn. Tódò tí ń sàn bá wà, kí ló wúlò fún? Tí ẹnu bá pọ̀ lára èèyàn, tó bá jẹ́ pé ayé bá ń pariwo rẹ̀ lọ́tùn, wọ́n ń pariwo rẹ̀ lósì, ní tí wọ́n ń sọ nísọ ìbàjẹ́, wọ́n ní ẹni tó ga làbùkù máa ń wá kiri o. Máa lo iṣẹ́ yìí. Tàbí dáadáa kan tó ń ṣe láyé tó ń pò kìkì rẹ̀ jù, torí pé báyé ṣe ń pò kìkì rẹ̀, àwọn kan bẹ tí wọ́n wá ṣubú rẹ̀. Ẹ máa lò ó.
kì í jẹ́ kí ayé orí gbígbé ni ṣubú. Tí wọ́n bá dẹ páńpẹ́ lẹ̀ fún wọn, wọ́n lọ́ máa lékè wọn. Wọ́n ní àtẹ̀lọ àtẹ̀bọ̀ ẹnu ẹnu lẹsẹ̀ fi pèkúrò ojú ọ̀nà. ẹnu 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 lẹsẹ̀ fi pèkúrò ojú ọ̀nà. ẹnu ẹnu igi ewédú kì í béwédú wọnú agbada. ẹnu ẹnu lẹsẹ̀ fi pèkúrò ojú ọ̀nà. ẹnu ẹnu ibi bí kò bá bọ́ sórí omi ìfò téńté. ẹnu ẹnu lẹsẹ̀ fi pèkúrò ojú ọ̀nà. ẹnu ẹnu àwọn èèyàn máa ní bàbá yìí sí lóhun ìpọ̀fọ̀ ọ̀fọ̀ ní pa á ni o ibẹ̀ ni ó jókòó sí. wọ́n máa lékè àwọn ọ̀tá rẹ̀ ní lọ́tàn wò. ìdínkù ìfikún o bá a ṣe bá a lọ́wọ́ àwọn tó bí wa nù. wọ́n máa ṣe é kalẹ̀ rẹpẹtẹ. wọ́n tó jẹ́ wòlíì ni bàbá tó da ìyá tó da 100 ọmọ lè lò ó. ẹ kàn ra ìpara yẹn kúnra wọn. o lè ní kó lọ ra góyà wá ọkàn fi míìsì èyí tó ti wà nílé ni ẹ fi mìnàngé rẹ̀ láti àwọn ará French yóò ti míìsì mọ́ra wọn. ẹ lè ṣe ìpara 100 ẹ lè ṣe 2000 lára èyí tẹ́ jó yìí. ẹ kàn máa tú pọ̀ ni ẹ máa míìsì. ọmọ ìyá mi iṣẹ́ ìdá yóò bá yín lára mu. Ìkòròdú ni mò ń gbé o. láti Ìkòròdú garage wọ́n mọ́tò báyé kù kò ní wọ́n bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ní Kútọ́nù. ẹ bá mi ní dégà kan. tó bá ti wọ mọ́tò láti Àjàṣẹ́ wọ mọ́tò ti lọ sí Tọ́pá kó sọ fún onímọ́tò pé iwájú Túndé Motors ni wọ́n ti bọ́lẹ̀ o. wọ́n bi ọ́ pé èwo ní bẹ̀ ṣébi títí ń ṣèwé mọ́tò ni àbí tíbi títí ń ta mọ́tò. ibi títí ń ta mọ́tò. wọ́n bá ti bọ́lẹ̀ níbi títí ń ta mọ́tò níbi ràáyì ni wọ́n ń pè níbi ràáyì ní ojú train. ó ti kọjú mọ́bi títí ń ta mọ́tò pàfẹ́ kan jáde wá lára ẹ̀. ọ̀nà tó jáde lára ẹ̀ yẹn làwọn ń pè ní pàfẹ́. rọra rin ọ̀nà yẹn lọ sísàlẹ̀ kó gbé bí àti bàtà 6 kó wọ àdúrátì rẹ premier von àdúrátì. ọ̀nà àkọ́kọ́ lápá ọ̀tún ní jẹ́bẹ̀ yà síbẹ̀. bó ṣe yà síbẹ̀ yẹn rọra rìn síwájú kó gbé bí ẹsẹ̀ bàtà 6 ó rí ìtaàsì kan ní àkọjúmọ́ rẹ̀. ọ́fṣì ẹ̀ ní jẹ́bẹ̀ ó tóbi gbàǹgbà báyìí. bó ṣe ń lọ sí ara ọ́fṣì ẹ̀ yẹn ìyànà kan yà lápá òsì báyìí. ìyànà tó yà lápá òsì yẹn bẹ́ẹ̀ ni kò yà sí. apá òsì rẹ̀ báyìí náà ó rí ilé kan ṣọ́ọ̀bù kan wọ́n kùn ní ọ̀dà blue. ó rí géètì dúdú kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ibẹ̀ ní kó wọ̀. fúláàtì mi ló wà nísàlẹ̀. ní agbára Ọlọ́run títí ọ̀sẹ̀ tí ń bọ̀ ìwọ tó bá fẹ́ rí mi lórílẹ̀‐èdè Benin ní ọ̀sẹ̀ tí ń bọ̀ látijọ́ Tuesday ẹ ti bá mi bẹ̀. agbára Ọlọ́run agbára Ọlọ́run máa dé sí Kútọ́nù máa jọ Monday sí Tuesday ń ti wà níbẹ̀. ìjọ ajé tàbí ìjọ kejì ìjọ ajé ń ti wà níbẹ̀. agbára Ọlọ́run bí mo ṣe wà Nàìjíríà yìí náà mo pe nọ́mbà Kútọ́nù mi yóò wọlé o yóò wọlé yóò ṣiṣẹ́ bó ṣe jẹ́ nù. yẹ́yẹ́ wa kò ní yẹ ẹ lẹ́ o ire o. tètò yìí bá dọ́wọ́ yín má dè é mọ́lé wọn náà máa ha fáwọn èèyàn wọ́n jàǹfààní ń bẹ̀. bẹ́ẹ̀ ni ẹ dánlódù ẹ share rẹ̀. àfún yín torí kẹ́ lè wádọ̀ wa kọ́ jàǹfààní fún yín.
ọ̀pọ̀lọpọ̀ adúpẹ́ lọ́wọ́ àwọn tó fẹ̀mí ìmoore hàn, kò ní tán lọ́wọ́ yín o, kò ní tán lọ́wọ́ yín o. Àwọn iṣẹ́ tá a kàn fi sílẹ̀ tá a kà kún, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti lò ó, wọn láwọn ti náwó. Àwa mọ̀ olóore ń tẹ́ fún wa o, kò ní tán bẹ́ẹ̀ o, yóò máa dọ̀pọ̀ sí i. Ẹni tí ó bá fi ògùn bàbá rẹ̀ lẹ̀, ìwọ náà lè rí tọwọ́ bàbá ẹni ẹlẹ́ni gbà o. Ìwọ ní social media ọ̀dá, oní ògùn orí nẹ́ẹ̀tì ọ̀dá, ṣùgbọ́n fóònù tí ń bẹ lọ́wọ́ rẹ̀ bàbá àti ẹ̀ kọ́ ló ṣe, ẹbí yín kọ́ ló ṣe, àwọn kan ni wọ́n nímọ̀ tí wọ́n ṣe. Ìmọ̀ táwa náà wá ní, ẹ jẹ́ káwa náà fi tayé lọ́rẹ. À ń kó bàǹtí àlùwò, à ń kó òka àlùwò, ayé ti kọjá gbogbo rádaràda wọ̀nyẹn. Tó bá mọ̀ pé olóògùn, ọ̀yá ṣe fóònù. Gbogbo à ń lọ pa ẹran sí kinní kan, à ń máa kó sí gidi káàkiri. Wòmí, òyìnbó, ìrònú tí wọ́n ti fẹ̀. Tó bá jẹ́ nǹkan àrùn ló bá mọ̀, máa ṣe é. Tó bá fẹ́ mẹni tó lóògùn, tó bá jẹ́ pé lóògùn ni ọ́, ìjókòó tó jókòó yẹn ẹni bàbá, ọ̀yá ẹ̀ka nǹkan àrùn 40 tí ó kàn papọ̀ mọ́ra wọn kọ́kà fún yín. Bàǹtí àlùwò ni ó máa lọ ká. Òka àlùwò, kí ló fẹ́ fò òka àlùwò ṣe? Ta ló fi gbá? Báyọ̀ ló ka àlùwò ní ìṣẹ́bọ́lọ́pọ̀ ọba ní ìgbé ọ. Ọ lọ ẹ̀wọ̀n. Ìyẹn sọ pé ọ̀dà o. Àwọn akọni a máa lò lójú ìjà. Kì í sì ṣe ohun tí a máa ń kó kiri. Òka ìrè, òka wo? Ògùn táwọn èèyàn tó tún àlàáfíà ayé àwọn èèyàn ṣe, òun ni ẹ yọ̀ǹda fáwọn èèyàn. Àdúrà wọ́n gbà o, ó dára fún wa o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, àbọ̀gbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, ire kàbìtì. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Mo sì kí gbogbo ẹni tí kì í ṣọmọ Yorùbá, ṣùgbọ́n tọ́lọ́run fún létí tó gbọ́ èdè Yorùbá. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ kú jọ́ méjì jọ́ mẹ́ta ọ̀dẹ̀ ọ̀dà bí. A ti jáde nílé láàárọ̀ yìí. À ń wá ohun tá a jẹ lọ. Ànípàdé ohun tí ó jẹ wá o. Wọ́n ní orí ìrákò lálábàáwọn kú sí. Àníwà bákan náà bí omi adágún o. Ọ̀nà gbogbo wọ́lá agbára Ọlọ́run, àmín. Ẹ wo èkùrọ́ yìí. Èkùrọ́, àwọn bàbá wa ní èkùrọ́, òun ni alábàákú ẹwà. Èkùrọ́, òun ni alábàákú ẹwà. Ẹ rí èkùrọ́, ìwúlò rẹ̀ pọ̀. Mo fẹ́ kẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ afẹnumẹ́nu, ẹ jẹ́ afètèmétè ká ṣẹnu kẹ́m. Bí ẹnìkan bá pèrè ẹ̀ tó ní bàbá ọgbọ́n lòun, tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣèmi, yọ yẹ wá o. Èkùrọ́ yìí, ìwúlò rẹ̀ pọ̀. Àìmọye nǹkan ni àwọn àgbàlagbà Yorùbá wọ́n fi ṣe. A fi ṣe alẹ́. Tára ọkùnrin ọba jí pépé, a máa lò ó fún un.
ìṣẹ́gun ọ̀tá a máa lò ó fún. Tí obìnrin bá ń ṣe àwáàrí tí ò tètè fẹ́ra kù, bá tí ó tètè bímọ, a máa lo èkùrọ́ fún. Ẹ jẹ́ ká kọ́kọ́ rẹ ní orí ìkọ́, ká kọ́kọ́ mu ní ọ̀nà kan. Ẹ lọ sí ọ̀nà oko, ọ̀nà táwọn èèyàn bá ń gbà lọ oko. Àwọn èkùrọ́ tó wà lójú ọ̀nà tí àwọn èèyàn ti fi ẹsẹ̀ kì mọ́lẹ̀ tí wọ́n ti tẹ̀ lọ tẹ̀ bọ̀. Èkùrọ́ ojú ọ̀nà, ẹ sà ẹ jẹ́ kó pọ̀. Ẹ sà ẹ jẹ́ kó pọ̀. Ẹ jẹ́ kó pọ̀. Ẹ kó dà sínú agbada. Ẹ fòdìdí atare kan kún. Kí ni mo ní ká ẹ fi kún? Òdìdí atare kan. Ẹ fi kún. Ẹ ti fi kún. Ṣé mọ̀ pé nílẹ̀ Yorùbá tí a bá ra ewédú, ọ̀yọ́, ṣé mọ̀ pé tá a bá fẹ́ sè, wọ́n máa ń já ewé ara rẹ̀ kúrò, igi rẹ̀ wọ́n kó dà sẹ́gbẹ̀ẹ́ kan, igi rẹ̀ la nídìí. Igi ewédú tí wọ́n ti já ewé kúrò lára rẹ̀, igi yẹn la nídìí. Tó bá bọ́ sí kíákíá pé a fẹ́ tètè lò, a lè wá ewédú ká já ewé ara rẹ̀ kúrò. Kí ló dé a lè lò tewétewé ni? Bí èèyàn bá ṣe kọ́ nǹkan, òun là á ṣe é ṣe. Bí mo ṣe ṣàlàyé fún yín, òun ni kẹ́ ẹ tẹ̀lé. Ọ̀gbọ́n mi, ẹ kó lórí èkùrọ́ yìí. Àpáta rí ti wà mẹ́. Ọyẹ bò, ẹ jò. Tẹ́ wá jò tán, ẹ pò ìdá kan mọ́ ọṣẹ. Ẹ gbọ́, ìdá kan ẹ pò mọ́ ọṣẹ. Ìdá kejì ṣẹ́ ẹ pò mọ́, ẹ lè lo anointing oil, ẹ lè lo epo pupa. Ẹ gbọ́, a lè lo epo pupa, a sì lè lo anointing oil. Bó la ṣe wá lò? Àìbá àwọn ẹ lè fẹ́ bá mi sọ̀rọ̀ bá lórí ìrìn àjò yín. Ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín. Ẹ fẹ́ ṣètọ́jú ara nílànà ewé àtegbò. Ẹ jẹ́ fún yín nọ́mbà mẹ́ta yìí, ẹ mọ ọ́dọ̀. Ṣé rí èyí tí mo kọ́kọ́ fẹ́ pè yìí? Òun ni hotline mi. Tẹ́ bá ti wá pè tí ò lọ, mi ò sí lórílẹ̀-èdè Nàìjíríà ni. Ẹ pè tí Kútọ́nù yìí. Má lè rò pé bóyá mo wà ní Kútọ́nù o. Àmọ́ bí wọ́n ti ṣe MTN ní Kútọ́nù ni. Bẹ́ẹ̀ wà ní Ghana yóò ṣiṣẹ́, bẹ́ẹ̀ wà ní Togo yóò ṣiṣẹ́, bẹ́ẹ̀ wà ní Côte d'Ivoire yóò ṣiṣẹ́. Àbí kẹ́ ẹ máa bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ti Nàìjíríà yìí. Ẹ yá mú nọ́mbà yìí mọ ọ́dọ̀. +234 80 32 98 32 98.
+234 80 32 98 3298. Ó dé ní. Ó yá +234 81 33 155 111. +234 81 33 155 111. Your phone number bene +229 54 65 1928. +229 54 65 1928. Ọ̀dà àbáwọn. Ẹ má gbàgbé pé mo sọ yìí pé èkùrọ́ ojú ọ̀nà ẹ̀wà ẹjọ́ pọ̀ ẹ kó sínú agbada àfòdìdí atare kan lé lórí. Igi ewédú tá ń pè ní ọ̀yọ́ tí wọ́n ti wọn ewébẹ̀ ara rẹ̀ kúò. Kódà èèyàn lè lọlé olóúnjẹ tí wọ́n bá ti wọn igi ewédú, wọ́n ti wọn ewé ara ẹ̀ kúrò, tí wọ́n ti já ewé ara ẹ̀ kúrò, àákó èèyàn kò lè lórí àwọn àbò òdì jíjó. Ẹjọ́ tán ẹ dà méjì, ẹ pò kan mọ́ ọṣẹ, èyíkéyìí ọṣẹ. Èyí kejì, ẹ lo epo pupa tàbí kẹ́ ẹ lo anointing oil. Anointing oil yìí àwọn tó wà lórílẹ̀‐èdè Benin wọ́n máa pè ní idolif. Idolif ni wọ́n máa ń pè. Àwa máa pè ní olive oil àbí ká sọ pé goya. Kò jù bẹ́ẹ̀ lọ. Báwo lẹ ṣe wá lò? Ẹ máa fi ọṣẹ yìí wẹ̀, omi tútù là á fi wẹ̀. Ìpara rẹ̀ tó bá jẹ́ pé inú epo lọ́dà sí ni, inú anointing oil lọ́dà sí ni, tó bá fẹ́ fi para, ó bu omi kalẹ̀. Ó ta ìpara yìí sí orí omi. Wọ́n sì wá ta sórí omi yìí, èyí tó rọra lé téńté lórí ẹ̀yìn, wàá fi síbí, wàá fi nǹkan kan, ó fi kó kúrò lórí ẹ̀, ó kó sínú ike kan, òun ló wàá fi para. Ọgbọ́n, òun ló fi para. Ọṣẹ yìí a máa ń wẹ̀ sí odò tí ń sàn. Tódò tí ń sàn bá wà. Kí ló wúlò fún? Tí ẹnu bá pọ̀ lára èèyàn, tó bá jẹ́ pé ayé bá ń pariwo rẹ̀ lọ́tùn, wọ́n ń pariwo rẹ̀ lósì, ní tí wọ́n ń sọ nísọ ìbàjẹ́, wọ́n ní ẹni tó ga àbùkù máa ń wá kiri o. Máa lo iṣẹ́ yìí. Tàbí dáadáa kan tó ń ṣe láyé tó ń pò kìkì rẹ̀ jù, torí pé báyé ṣe ń pò kìkì rẹ̀, àwọn kan bẹ tí wọ́n ń wá ṣubú rẹ̀. Ẹ máa lò ó. Kì í jẹ́ kí ayé orí gbígbé ni ṣubú. Tí wọ́n bá dẹ páńpẹ́ lẹ̀ fún wọn, wọ́n lọ́ máa lékè wọn. Wọ́n ní àtẹ̀lọ àtẹ̀bọ̀ ẹnu lẹsẹ̀ fi pèkúrò ojú ọ̀nà. ẹnu lẹsẹ̀ fi pèkúrò ojú ọ̀nà. Igi ewédú kì í béwédú wọnú agbada. Ẹnu lẹsẹ̀ fi pèkúrò ojú ọ̀nà. Ibi bí kò bá bọ́ sórí omi, ìfò téńté. Ẹnu lẹsẹ̀ fi pèkúrò ojú ọ̀nà. Àwọn èèyàn máa ní bàbá yìí sí lóhun ìpọ̀fọ̀, ọ̀fọ̀ ní pa á ni o. Ibẹ̀ ni ó jókòó sí. Ó máa lékè àwọn ọ̀tá rẹ̀. Ní lọ́tàn wò, ìdínkù, ìfikún o. Bá a ṣe bá lọ́wọ́ àwọn tó bí wa nù. Wọ́n máa ṣe é kalẹ̀ rẹpẹtẹ. Wọ́n tó jẹ́ wòlíì ni.
bàbá tó da ìyá tó da 100 ọmọ lè lò ó. Ẹ kàn ra ìpara yẹn kúnra wọn. O lè ní kó lọ ra góyà wá, ọ kàn fi míìsì èyí tó ti wà nílé ni, ẹ fi mìnàngé rẹ̀ láti àwọn ará French yóò ti míìsì mọ́ra wọn. Ẹ lè ṣe ìpara 100, ẹ lè ṣe 2000 lára èyí tẹ́ jó yìí. Ẹ kàn máa tú pọ̀ ni, ẹ máa míìsì. Ọmọ ìyá mi iṣẹ́ ìdá yóò bá yín lára mu. Ìkòròdú ni mò ń gbé o. Láti Ìkòròdú garage wọ mọ́tò Báyékù, kò ní wọ́ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street, number 50 number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ní Kútọ́nù. Ẹ bá mi ní Dégà kan. Tó bá ti wọ mọ́tò láti Àjàṣẹ́, wọ mọ́tò ti lọ sí Tọ́pá, kó sọ fún onímọ́tò pé iwájú Túndé Motors ni wọ́n ti bọ́lẹ̀ o. Wọ́n bi ọ́ pé èwo ní bẹ̀, ṣé ibi títí ń ṣèwé mọ́tò ni àbí ibi títí ń ta mọ́tò? Ibi títí ń ta mọ́tò. Wọ́n bá ti bọ́lẹ̀ níbi títí ń ta mọ́tò, níbi ráì, wọ́n ń pè níbi ráì ní ojú train. Ó ti kọjú mọ́ ibi títí ń ta mọ́tò, pàfé kan jáde wá lára ẹ̀. Ọ̀nà tó jáde lára ẹ̀ yẹn làwọn ń pè ní pàfé. Rọra rin ọ̀nà yẹn lọ sísàlẹ̀, kó gbé bí àṣẹ bàtà 6, kó wọ àdúrátì rẹ̀, Premier Von àdúrátì. Ọ̀nà àkọ́kọ́ lápá ọ̀tún ní jẹ́ bẹ́ẹ̀, yà síbẹ̀. Bó ṣe yà síbẹ̀ yẹn, rọra rìn síwájú, kó gbé bí àṣẹ bàtà 6, ó rí ìtaàsì kan ní àkọ́júmọ́ rẹ̀. Ọ́fṣẹ́ ẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ó tóbi gbàǹgbà báyìí. Bó ṣe ń lọ sí ara ọ́fṣẹ́ yẹn, ìyànà kan yà lápá òsì báyìí. Ìyànà tó yà lápá òsì yẹn bẹ́ẹ̀ ni kó yà sí. Apá òsì rẹ̀ báyìí náà, ó rí ilé kan, ṣọ́ọ̀bù kan wọ́n kùn ní ọ̀dà blue. Ó rí géètì dúdú kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ibẹ̀ ni kó wọ̀. Fúláàtì mi ló wà nísàlẹ̀. Ní agbára Ọlọ́run títí ọ̀sẹ̀ tí ń bọ̀, ìwọ tó bá fẹ́ rí mi lórílẹ̀‐èdè Benin ní ọ̀sẹ̀ tí ń bọ̀, látijọ́ Tuesday, ẹ ti bá mi ń bẹ̀. Agbára Ọlọ́run, agbára Ọlọ́run, màá dé sí Kútọ́nù bájọ Monday sí Tuesday. Ń ti wà níbẹ̀. Ìjọ Ajé tàbí ìjọ kejì ìjọ Ajé ń ti wà níbẹ̀. Agbára Ọlọ́run. Bí mo ṣe wà ní Nàìjíríà yìí náà, mo pe nọ́mbà Kútọ́nù mi, yóò wọlé o. Yóò wọlé, yóò ṣiṣẹ́. Bó ṣe jẹ́ nu. Yóò yẹ wá kò ní yẹ ẹlẹ́ o. Ire o. Tètò yìí bá dọ́wọ́ yín, má dè mọ́lé. Wọn náà máa ha fáwọn èèyàn. Wọ́n jàǹfààní ń bẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ download ẹ share rẹ̀. Àfún yín torí kẹ́ lè wádọ̀ wa, kó jàǹfààní fún yín. Ọ̀pọ̀lọpọ̀ adúpẹ́ lọ́wọ́ àwọn tó fẹ̀mí ìmoore hàn. Kò ní tán lọ́wọ́ yín o. Kò ní tán lọ́wọ́ yín o. Àwọn iṣẹ́ tá a kàn fi sílẹ̀, tá a kà kún. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti lò ó, wọ́n láwọn ti náwó. Àwa mọ̀ olóore ń tẹ́ fún wa o. Kò ní tán bẹ́ẹ̀ o. Yóò máa dọ̀pọ̀ sí i. Ẹni tí ó bá fi ògùn bàbá rẹ̀ lẹ̀, ìwọ náà lè rí tọwọ́ bàbá ẹni ẹlẹ́ni gbà o. Ìwọ ní social media ọ̀dá, oní ògùn orí nẹ́ẹ̀tì ọ̀dá, ṣùgbọ́n fóònù tí ń bẹ lọ́wọ́ rẹ̀ bàbá àti ẹ̀ kọ́ ló ṣe, ẹbí yín kọ́ ló ṣe. Àwọn kan ni wọ́n nímọ̀ tí wọ́n ṣe. Ìmọ̀ táwa náà wá ní, ẹ jẹ́ káwa náà fi tayé lọ́rẹ. À ń kó bàǹtí àlùwò, à ń kó òkà àlùwò, ayé ti kọjá gbogbo rádaràda wọ̀nyẹn. Tó bá mọ̀ pé olóògùn, ó yá ṣe fóònù. Gbogbo à ń lọ pa ẹran sí kinní kan, à ń máa kó sí gidi káàkiri. Wò mí, òyìnbó,
ìrònú tí wọ́n ti fẹ̀. Tó bá jẹ́ nǹkan àrùn ló bá mọ̀ máa ṣe é. Tó bá fẹ́ mẹ́ni tó lóògùn, tó bá jẹ́ pé lóògùn ni ọ́, ìjókòó tó jókòó yẹn ní bàbá ọyẹ nǹkan àrùn ogójì tí ó kàn papọ̀ mọ́ra wọn kọ́kà fún yín. Bàǹtẹ́ àlùwò ni wọ́n máa lọ ká. Òkà àlùwò kí ló fẹ́ fòkà àlùwò ṣe? Ta ló fi gbá? Báyọ̀ ló ka àlùwò ní sọpọ́lọpọ̀ ọba ní gbé ọ. Ọ lọ ẹ̀wọ̀n. Sọ pé ọ̀dà o. Àwọn akọni a máa lò lójú ìjà. Kì í sì ṣe ohun tí a máa ń kó kiri. Òkà ìrè òkà wo? Oògùn táwọn èèyàn tó tún àlàáfíà ayé àwọn èèyàn ṣe. Òun ni ẹ yọ̀ǹda fáwọn èèyàn. Àdúrà wọ́n gbà o. Ó dára fún wa o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre. Àbọ̀gbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ire kàbìtì.